ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ìmáàmù àgbà fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Dr. Toliha kí Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àtẹnìkọ̀ọ̀kan wa tí ń gbọ́ náà àwọn lọ́rọ̀ mímọ́ ni àwọn mọ̀ọ́mọ̀ kó tiẹ̀ níbo ẹ jẹ́ ká gbọ́ náà bismillah. mo mọ̀ọ́mọ̀ kó tí àdìsí ilé ìtàn dáadáa torí pé tó wo ló wà ń bẹ̀ fún bá sọ pé ibo ni mọ́ọ̀mù ti rí lọ́wọ́ nu Sahihul Muslim àsàábé tó gbà wá ní Abu Sa'id al-Khudri òun ló gbà wá látòrí àwọn Ànábì sallallahu alaihi wasallam àdìsí yẹn wà ní àdìsí 1853 nínú Sahihul Bukhari nínú Sahihul Muslim Ànábì ní idha buyi'a li khalifatayn faqtulu al-akhir minhuma. Ànábì ní bẹ́ẹ̀ bá búra fáwọn àlífà méjì pírẹsidẹ́ǹtì méjì ó ìmájì papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ kàn wo aago tẹ́ ẹ búra fún wọn ni tó bá ṣe yí pé aago kan lẹ búra fún àkọ́kọ́ ẹnì kejì ẹ wá búra fún un ní aago kan ó kọjá àṣẹ́jú kan ṣé mọ̀ pé a minute difference ló wà láàrin ẹ̀ èyí tẹ́ ẹ búra fún ní 101 yẹn ẹ pa ìdẹ́sìn wá sọ nú o ṣé òun kan farabalẹ̀ kó lè gbọ́yé àti rí ẹ mọ́mọ̀ wí ṣé òun mọ́ tútù bàbá ń lọ lọ́wọ́ kẹ́ ẹ lè nírun ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ lè gbọ́yé wà wá wò pé ẹ̀sìn ṣe lè tó báyìí o rò pọ́rọ̀ ẹ̀sìn ní ó lè bẹ́ẹ̀ declare yourself as Nigeria's president tomorrow. a ti gbọ́ bí wọ́n ṣe tú hadith yẹn ṣùgbọ́n àkíyèsí kan wà tèmi fẹ́ pè wọ́n sí lórí hadith tí ojú bẹ́yà kò pé láì kan gan lọ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ bí tí mo ti fẹ́ pè wọ́n ṣàkíyèsí ká tó sọ̀rọ̀ ìmọ̀ tí wọ́n fẹ́ náà yẹn bismillah. Ànábì ní idha buyi'a li khalifatayn faqtulu al-akhir minhuma faqtulu al-akhir minhuma. a ti gbọ́ lẹ́nu wọn bí ẹ̀mẹ́ta tí wọ́n pè é pé faqtulu al-akhir so tíra tí wọ́n ní ká lọ lè wò náà ni kódà ṣẹ́rí ẹ̀ ní 6 volume ni kìí ṣe ẹyọ kan táwọn pè wọn torí ò lè ka ẹyọ kan kó fi gbọ́ tíra náà yìí so kìí ṣe akhir ló wà ń bẹ̀ sà so doctor so n tẹ́ ka yẹn kò sí nínú tíra tẹ̀ ní ká lọ lè wò faqtulu al-akhir minhuma n tó wà ń bẹ̀ nìyẹn sà so yẹn ń dúró jẹ́ bí àtúnṣe níbẹ̀ yẹn so nítorí jọ́ mi kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe ẹ wá wo tíra yìí ǹjẹ́ ṣé bí wọ́n ṣe kàáhùn ṣé bẹ́ẹ̀ náà ṣe ń lò látọjú ayé ànábì àti lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam á lọ́nu ọ̀rọ̀ ọlọ́run o àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ tún jọ bára wa sọ̀rọ̀ náà nígbà tá ànábì sallallahu alayhi wa sallam tó kú tán òun là rí kọ́ sí dáadáa lẹ́yìn rẹ̀ ǹjẹ́ ṣé àdìsí ṣé wọ́n rí lò lẹ́yìn rẹ̀ ó yẹ jẹ́ ká lọ. ẹ wo tíra tó wà lọ́wọ́ mi táàjọ ń wò lókè yìí orúkọ tíra yìí ni al-imamatu wa siyasa àfà tó ṣe alfa salafiya alwahabiya kéwàá ṣe àfà lásán o alfa gba salafiya alwahabiya alfa gba salafiya alwahabiya alfa gba salafiya alwahabiya kò sí salafiya kan tó lè ní kò sí alfa gba ń bẹ ni o ẹ jẹ́ ká lọ sí volume 1 page 20 ẹ jẹ́ ká kọ́ dúró ní page 28 na page 27 28 bọ̀ ẹ jẹ́ ká dúró ní 28 kí láǹfààní mo fẹ́ ká ṣe bí 28 yìí wọ́n ní wọ́n á lọ sọ fún Ìmámù Ali pé kò náà sọwọ́lẹ̀ nígbà tó wọn àti sẹ́wọ̀n pé wọ́n ní tí Ìmámù ọ̀kan àti nǹkan bá ń jà ní wọ́n ti wá kọ́kọ́ fi Ìmámù Ali Abubakar radiyallahu anhu wọ́n ti fi jẹ khalifa ẹ mọ̀ pé khalifatayni ni wọ́n ti fi jẹ khalifa kí ní àwọn bí èèyàn tí ò tó mẹ́wàá wọ́n wá bá Ìmámù Ali náà Ìmámù Ali èmi mo lẹ́tọ̀ọ́ sí kinní yìí kódà tẹ́ bá katira yẹn ẹ torí táwọn kan ti tún pàdé Ìmámù Ali pé ìwọ ló jẹ́ ìwọ gẹ́gẹ́ la Nábì ní afún sallallahu alayhi wa sallam Ìmámù Ali náà wọ́n bá wọn fà pé alẹ́ mi ni khalifa ṣe wọ́n wá bá wọn pa báwo wá ni ẹ jẹ́ ká lọ kẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé ìzàbúyè àní wọ́n pè bẹ́ẹ̀ àláwà lọ́ba nísì tí ó ṣe déédéé rẹ̀ wọ́n wá lọ bá Ìmámù Ali karramallahu wajhahu pé ìwọ náà wá sọwọ́lẹ̀ fún Abubakar nígbà tí gbogbo àwa bí mélòó kan ti sọ pé òun ni kó jẹ́ ìwọ náà sọwọ́lẹ̀ fún ẹ̀gbọ́n tí Ìmámù Ali sọ èmi Ìmámù Ali ò ní sọwọ́lẹ̀ fún yín lórí pé
ẹ̀yin ló yẹ kẹ́ ẹ sọwọ́lẹ̀ fẹ́mi kí n di ipò náà kí ló dé tí wọ́n pa Ìmámù Ali níjọ́ náà kí ló dé tí wọ́n pa pé ń bá Abubakar radiyallahu anhu pé ń bá Abubakar jupò àmì ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká lọ sí page 30 nínú tírà náà nínú tírà wo al-imamatu was-siyasa ìwọ tó bá ti ní tírà yẹn lọ́wọ́ mo advice ẹ kó lọ lè ní o tó bá ní wàá mọ̀ pé gbogbo ohun tí Sàlàfíyà gbé dání gbogbo ohun tí Sàlàfíyà ń sọ irọ́ ló wà ń bẹ̀ náà ẹ wá wò àti dé 30 yẹn قال وإن أبا بكر رضي الله عنه تفقد قوما تخلفوا عن بيعته عند علي كرم الله وجهه níbi tí wọ́n ti fẹ́ ṣe bẹ́yà ní Bani Sekifa àwọn èrò pọ̀ ń bẹ àwọn tó wà mẹ́gun tó 10 nígbà tó wá rí pé rí àwọn èrò tí ó bá wọn fọwọ́ sí àwọn èrò tí wá lọ sílé Ìmámù Ali nítorí wọn tí sin Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n ti fi Abubakar jẹ àrólé mi lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam tí Ìmámù Ali wá ṣe tó pé mo wà ń bi òkú Ànábì bá ṣe sìnkú Ànábì lẹ fi wá ṣerú aburú yìí ẹ má gbọ́ o faba'atha ilayhim Umar faja'a fanadahum wa hum fi dari Ali Umar wá dìde pé ńgbà tá ara èèyàn ó wá lọ lè bá ẹ̀ pọ́n ní àyà ó bá pe ogun ẹ̀yin sàhábé tó kú ẹ dìde gbogbo wọn ó wá pè wọn dá lóhùn wọn bẹ nínú ilé Ìmámù Ali fàábà o wọn dá lóhùn àti ẹ̀jẹ̀ pípèrè àìn yẹkùrújù wọn kọ̀ láti jáde fàdà bil hatab ó wá kúkú pè fúnra ẹ̀ ló pè jáde pé ẹ bá ń kó àwọn igi pẹ́pẹ́ àwọn igi tí wọ́n tètè jò kí wá ló fẹ́ ṣe wọ́kọ́ọ̀lù kí ló wá sọ pé ó ṣe pẹ̀lú ìṣẹ́pẹ́ iná wọ́n lè ṣe nafsu Umar biyadi mo búra lórúkọ ọba tó jẹ́ pé ẹ̀mí Umar ń bẹ lọ́wọ́ rẹ̀ kí wá lóun ó ṣe la takhrujanna aw la arqina bẹ́ẹ̀ bá jáde ń ó sun bí tẹ́ ẹ wá o kí wá ló tún ló ṣe o ala man fiha àti gbogbo tí bá tún bẹnu léhun fakila lahu àwọn èèyàn tó wá mẹ́ agbagba bàbá Hafusa ya bàbá Hafusa o inna fiha Fatima ìmọ̀ ń bẹnu lé yí ọmọ Ànábì kan ṣoṣo tó kù láyé ẹ̀gbọ́n tí Umar sọ kí ni Umar sọ ó ní wàáyín kí bá ní kí ni ìbẹ̀nu tíra Salafiyya al-Wahabiyya náà lájọ́ ń wò yẹn kí ni wọ́n ṣe gbogbo wọn wá jáde wọ́n lọ lè ṣe béyà fún Abubakar nígbà tó yá ìyá Fatima wa ẹ bá kà sálẹ̀ torí ìjọba àsìkò ìyá Fatima wa dúró lẹ́nu ọ̀rọ̀ báyìí wọ́n wá ń ké pé ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ fòkú Ànábì ilẹ̀ nǹkan mi lẹ́ lọ́ ń ṣe gbogbo àdéhùn lẹ padà yìí tí a bá wá wo hadith tí wọ́n sọ padà tí a bá padà síbẹ̀ wọ́n ní ká pa ẹnìkan ń bẹ̀. náà tá bá wá fẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run tó ní gbogbo ìdájọ́ Ọlọ́run sọ fún wa nínú Quran chapter 49 verse 9 Ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim Ọlọ́run ní wa in ta'ifatani minal mu'minina iktatalu faslihu baynahuma Ọlọ́run ní bóyá gúrùpù méjì kan wọ́n ń bára wọn jà ẹ ṣàtúnṣe láàrin àwọn méjèèjì ni o ẹ sì wo hadith tó ní kẹ́ pa kan lórí nǹkan kan ni o ó jẹ́ gúrùpù ni ó jẹ́ pátì ni ó ń bára wọn jà ẹ ṣàtúnṣe láàrin wọn ni hadith táwọn kà ní ká pa wọn so ẹ máa wá wọ̀rọ̀ o Ọlọ́run wá ní fa in bagati hidahuma ala al-ukhra tẹ́nìkan bá wá yarí pé òun ò ní gbà àbí gúrùpù kan yarí pé òun ò ní gbà pé kò ní tán náà ní nígbà àbí kíní kan Ọlọ́run wá ní faqatilu allati tabghi èyí tí ń yarí òun ẹ kóró ojú sí ẹ bàjà kéṣeké ìjẹrin sẹwọ ẹ jẹ́ kó mọ̀ pé kíní ìtàn kí ló ti ẹ pọ̀ ju ẹ jẹ́ kó mọ̀ hatta tafiya ila amrillahi títí tí ó fi lè tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọba pé kán ṣàtúnṣe yẹn ẹ wò dájọ́ tó lọ ń fún yàn pé bóyá èèyàn ń jupè méjì ẹ ń wá nǹkan méjì ẹ wò dájọ́ tó lọ ń fún yàn ẹ wá wo ẹjọ́ tí ìmáàmù kan mú wá tákàn sọ́lẹ̀ báwọn wọn yìí sọ ọ̀rọ̀ lẹ̀ báwọn kí wọ́n tó lè pa ẹnì kejì wọ́n á ti máa pè ṣàkíyèsí kódà nínú Islam kódà ẹni tó jẹ́ pé ọmọ primary school yóò ti mọ̀ pé ṣé ẹ ti lọ bá pé kó sọ wọ́lẹ̀ ṣé ẹ ti lọ bá kó fi ajẹ́ pé pípa náà ní mọ̀ nǹkan Islam kọ́ wa lẹ́sìn pé ká pààyàn so bẹ̀rẹ̀ fún mi fún bàbá ìmáàmù àgbà ni pé ẹ dákun mo rí pé ọ̀rọ̀ ṣẹ̀rí àjẹyìnlógún púpọ̀ ẹ dákun sí ọmọ àlè jẹ ìmáàmù ìbéèrè àkọ́kọ́ nu ìbéèrè kejì ẹ dákun kí ni àwọn ẹ̀kọ́ tí ń bẹ lórí mímbàrí téèyàn bá ń ṣe wáàsí ẹ dákun tó rẹ bá wa dáhùn ẹ̀kẹta ń bẹ ni pé ẹ dákun ṣé téèyàn bá wà lérí mímbàrí ṣé ó dáa kéèyàn mọ ẹni téèyàn àti ẹni nǹkan nínú téèyàn jọ àti ẹni bóyá èdè àìyedè kó jẹ́ rí mímbàrí èèyàn ó ti máa sọ ẹ dákun ṣé ọ̀nà ànábì náà ni àbọ̀nà èṣù tí a bá ti rí ìdáhùn ilé mọ̀ pé yóò yìí gbọ́. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.